Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Èṣù ní àwọn èèyàn bí èṣù bí èèyàn kò ní wá àárín wọn lágbára Ọlọ́run. Ilé aláyọ̀ lọ́lọ́run máa ṣe lé wọn fún wa. Ilé yìí ò lè dàrú láéláé. God is in their marriage. Baby girl, you know I love you though. You could tell my secrets, but I love you don't. I could take you anywhere you wanna go. Tell me where you wanna go. Nothing can tear us apart. You gotta tear us apart. You got a piece of my heart that belongs to you, girl. I can't let you have too much, and I won't ever know. No, I can't let you have too much. I pray God bless their home and continue to be with the husband and the wife. I wish you guys the best in life and your marriage. Happy married life. I don't need no liquor. I'm intoxicated by you. You don't need a decoy. I'm so attracted to you. I'm falling for you, but I'm falling for somebody too. And I wish say I can have the two, but I know say I feel lose the two. Oh, I wish I met you sooner. So as long as I live, I love you. We'll have it, hold you. You look so beautiful in white. Ẹ̀yin olólùfẹ́ mi, Ìtàlá wà ní agbègbè Grand Ovation Center ní ìlú Èkó ń bí níbi tá a ti máa ṣe ìgbéyàwó láàrin Mr. Scott McGowan àti olólùfẹ́ wọn Mrs. Taiwo McGowan. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn àlejò ti ró dédé wọn ti kàn dúdú láti wá bá wọn ṣe ayẹyẹ ìgbéyàwó yìí. Èmi náà ò gbẹ̀yìn iṣẹ́ rí bẹ́ẹ̀ mi náà ṣe ró dédé tí mo kàn dúdú báyìí. Orúkọ tèmi ò yí padà, Oyíndàmọ́lá Ọmọ́tọ́lá. Òun náà lórúkọ mi láti ìkànnì Kilarigbo TV láti ń kàn sí yín. A ti wà ní gbàgede tá a ti máa gba àwọn àlejò tá a máa bi wọ́n láwọn ọ̀rọ̀ ní ọlọ́kan òjọ̀kan nípa ọkọ àti ìyàwó gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ayẹyẹ lónìí. Ẹ máa bá wa ká lọ. Àti kékeré mọ́ṣọ́ ọmọ ṣe, àti tó bàbá díyà bíyè, bóyá kí ni ó máa tọ̀ wá lẹ́yìn o. Àfi tó ní bàbá. Wọ́n ní àfi tó ní bàbá. Gbàdúrà fún wọn pé ilé wọn á tòrò, ilé wọn á rójú, ilé wọn á ráyè ní agbára Jésù. Bí wọ́n ṣe ń ṣe lẹ́nu àwọn náà máa tún ṣe fọ́mọ o. Àdúrà mi fún wọn ní pé àwọn náà á ṣerú ẹ̀ fọ́mọ wọn ò ní ṣẹ́kù o. Gbogbo àwa náà ta dẹ̀ wá bá wọn ṣẹ̀yẹ, àwa náà alájọ ayọ̀ lórúkọ Jésù. Kí lẹ sọ? Kí n ti ẹ̀rọ àpín gbogbo ẹ̀ má tẹ̀sí dà. Gbogbo ẹ̀ má tẹ̀sí wó dànù. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ má tẹ̀sí wó dànù. Ṣùgbọ́n
dé ìdí ló tó bẹ́ẹ̀ bá ṣe wá wọlé bọ̀ ẹ máa sọ owó ọmọ àti àlàáfíà. Praise the Lord. That is how we should talk about marketing issues. That is how we like to share with you about marketing issues. If you are not know how to market, you can do our questions in this year. I join in your Taiwo that you want you. In your Taiwo, you come a shame. Let me make it to my goodness. What you like, I want to see you get tomorrow. That is one of them. If you want to send me, so I want to be very comfortable. Ẹ̀fẹ̀ àwọn méjèèjì sílẹ̀ ó yẹ ẹjọ́ ti mọ́ra yín mọ́mì ẹ jókòó dáàdì sì tọrọ ọmọ ní. mọ́mì dáàdì kí ẹ tó mọ ìyàwó ọjọ́ ti èmi àwọn ìyàwó méjèèjì náà ti kọ́kọ́ mọ̀ dáàdì kí ẹ tó mọ ọkọ ìyàwó ọjọ́ ti èmi mọ́ sí náà ti kọ́kọ́ mọ̀ àbòsí bẹ́ẹ̀ la máa ń rí àwọn ìyàwó sí. mọ́mì àti mọ́mì ẹ bá mi dìmọ́ra yín sọ pé ẹ̀wù wa ṣeun ohun tá a bòbòbò náà padà bá wa tú síta gbogbo ohun tá a bòbòbò náà padà bá yín tú síta bẹ́ẹ̀ ni ọlọ́run ìṣọmọ yín ní oníyàwó poli bag àbí bẹ́ẹ̀ kọ́ mọ́mì mi praise the lord dáàdì àti mọ́mì ṣe tẹ́yìn lọ́rùn lórí ìkúnlẹ̀ ibi tí wà kò tẹ́yìn lọ́rùn kọ́ dìde sẹ́kẹ́tì ọba mi tó bá fẹ́ sílẹ̀ ẹ bá mi fi owó kiri sí owó bàtàbàtà kẹ́ mọ́ bá mi máa fi gbọ́ wọn bí kẹ́ máa sọ pé ìkòkò náà mọ́ ẹ gbàdọ̀ fọ́ ìkòkò náà mọ́ ẹ gbàdọ̀ fọ́ àkàn bí ọmọ ọwọ́ kò má ṣe tòkú láyé o. Ìkòkò náà máa ń gbàgbọ́ fún
lórí wọn pé ọjọ́ èní mi wọn dẹni àwátì bí ò ṣe lásán lórí wọn mo rí wọn inú mi ń dùn ọkàn mi dẹ̀ balẹ̀ ṣíṣe náà tá a dọ́jọ́ tọjọ́ kò ó ṣeé ṣe ojú ò tì wá mo rí wọn inú mi ń dùn ọkàn mi balẹ̀ mo láyọ̀ lọ́jọ́ èní mo dúpẹ́ o tẹ́nì kankan ò dẹni àwátì nínú wọn mo rí wọn bí mo ṣe ń yọ̀ bí wọ́n ṣe ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ èmi náà ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ ọjọ́ èní mo gbàdúrà wípé mi ò ní wá ẹnì kankan tì nínú wọn àti Táyé àti Kẹ́hìndé gbogbo wọn pátá ṣíṣe tán ṣe lè ní lórúkọ Jésù tẹ̀síwájú á máa dé bá wọn wọn ò ní wá ẹnì kankan tì nínú wọn ìdáwọ́lé wọn á máa yọrí sáyọ̀ nínú ìrìn àjò ẹ̀ á máa lá máa bọ̀ láyà tí a máa bá wa láyà tí àlàáfíà. ìyàwó méjèèjì ẹ̀fẹ́ kó sílẹ̀ lọ́wọ́ sókè kẹmà sọ pé dáàlì mọ́mì táyé pẹ̀lú ìlà ìdìbò fún ẹ̀nàmọ́ alákọ̀ọ́ tọ̀rọ̀ ìlà ẹ̀yà láti rẹ̀ ẹ̀sọ̀ sókè ẹ̀yà láti rẹ̀ mọ́nà máa wọ́n tó bá tó pẹ̀lú ojú o àwọn ọmọkọ̀ wá fún ètò lọ́sí àti bọ́ọ̀lù ló ń sọ yìí ẹ̀sọ̀ rẹ̀ sí ètò Mr. Scott, you're welcome, sir. You're welcome. You're welcome, sir. Praise the Lord. We are the chosen generation. God wants to show His excellence. All I require from God, God has given me. I know who I am. I know who God says I am. What He says I am. What He says I am. I know who I am. I know who God says I am. What He says I am. What He says I am. I know who I am. I'm walking in power. I'm walking in miracles. I live a life of favor. I know who I am. I'm
appreciate them. Let's give them a round of applause. Ever make pàtẹ́wọ́ fún wọn. Òyìnbó kan jẹ́ pé mọ̀ ó jẹ́ kó yẹ wọn pé kí ni òun náà mọ bó ṣe kí ni bó ṣe ń lọ. Praise the Lord. Praise the Lord. Praise Daddy lẹ́yìn bá mi fi Nigerian dollar sí. Praise the Lord. Praise the Lord o. Praise the Lord. Ọkọ ìyàwó máa fún àyìn ẹjẹ́ kó òyìnbó fún $1 yìí bẹ́ẹ̀ tí ń ṣe òun. Praise the Lord. Secretary of Army Trash nítorí ìjọba síkò. Ọkọ ìyàwó ni a start coming in. Ara mọ́ ọba dàbí. Ojú gbàgede náà la dé. Well, I hail my Jesus. What have you come here to do today? Scott, what have you come here to do today? Why are you here? Praise the Lord. Everyone pass over for you. Marital. Praise the Lord. Oh my God, what should I do today? Show me the one for me. Show me the one for me. Wọ́n ní kí ló rúkọ ìwọ̀n bí àwọn lọ́wọ́ fẹ́. Kí lẹ pé? Ẹ bá mi pàtó fáwọn ọkọ ìwé tó dé yìí. Appreciate yourself, not yourself. That is it. Ọkọ ìyàwó, wọ́n ní kí n bí ẹlẹ́rìí pẹ̀lú lọ́jọ́ tó ní orúkọ wo ló máa ń pè bí yẹn. What do you usually call Taiwo? Is it Taiwo you do call her? Your pet name, what name? What are those names you use to qualify her? Ẹ bá mi pè é dáadáa. Ẹ̀yin bẹ́ẹ̀ sọ pé praise the Lord. Ẹ̀yin tí ẹ máa ń pè yọrí sí ìyá Bọ́lá jẹ́ wá kọ́ bá ṣe pọ́nyàwó tó ní tàn. Lẹ́yìn náà máa ń pè lòdì yẹn. Ó pọ̀ orí mi náà wíṣọ. Wọ́n ní pẹ́ ní máa pọ̀. Àwọn ẹ̀rí ìgbàgbọ́ praise the Lord. Ọkọ ìyàwó back to business. They said I should ask you that financially are you capable to get married to time? Yes. What did you say? Yes. Financially you're buoyant. What about you? Also, they said we should check your physical strength. Physically, are you fit? Yes. Raise your 2 hands up. The 2 hands up. Everyone, now make it just okay. Oh yeah, turn. That from everyone that says for you. Oh yeah, I'm not going to say. I don't want to show you. You are going to show you. I said, oh, I'm going to those one that you've come here, they won't bury you here. You will not die suddenly. Nothing will die in your hands. All you lay hands on shall prosper in Jesus' name. Praise the Lord. Okay, here we can see your physical fit. Drop your hands. Drop it down. Attention. Okay, here, attention. You're marching. Left, right. Left, right. Left, right. Left, right. Left, right. Praise the Lord. And the man who wants feet can walk out very good. Praise the Lord. Okay, your financial strength will be very nílẹ̀ lẹ́kẹ̀ẹ́ bá to financial strength yẹ̀ sílẹ̀ wọ́n ti ẹ̀fẹ́ fi tọ́jú ọmọ Kẹ́hìndé àti Taiwo. Mr. Scott, the way you want to take good care of time, that is what everybody wants to see here. I'm going to permit you to àti bí kí náà pé time wọ́n ṣe Taiwo time. Praise the Lord. Mr. David Ọba Ṣọlá. Ẹ̀yin ọ̀rẹ́ bá mi support wọn. Ẹgbẹ́ ara kan sọ pátì yẹn.
Mr. Scott, when I say the name of the Father, your 2 hands up. And of the Son, halfway, and of the Holy Spirit, you stand. Tell them I love you all. I love you all. Yes, that is it. Praise the Lord. Mr. Scott, Mr. David, the name of the Father, your 2 hands up. And of the Son, halfway. And of the Holy Spirit, you can rise. That has come down now, and say, Mama, shall do after. Please pray for them. Begin to criticize into their life. Tell them that they've come today, they will not labor in vain. They will not drink, they will not die suddenly. Nothing will die in their hands. They will live long to eat the fruit of their labor. So shall it be. They shall not be barren. For in the mighty name of Jesus Christ we pray. Amen, amen, amen in Jesus' name. Now our 2 hands up. If you love Taiwo, say Taiwo. Say Taiwo. If you love Taiwo, say Taiwo. Praise the Lord. If you love Taiwo, say Taiwo. Say Taiwo. It's Taiwo okay for you. Taiwo is okay. If you love Taiwo, say Taiwo. If you love Taiwo, say Taiwo. Praise the Lord. In the name of the Father, the 2 hands up, and of the Son, halfway, and of the Holy Spirit, you rise again. The Bible of Paris is the baby here, and to know how to lead you. I'm about to go to the Dana brothers. And I'm going to see it in my name. And I'm going to shout out for Mr. David Obashola and Mr. Scott. And take the set of the other to go and have a only one of the devil. No, the things are going to show. Ní orúkọ náà Jésù Kristi wá sí gbàdúrà. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Praise the Lord. Mr. Scott, you said if you want to purchase a land in Abeokuta, you're going to have about 10 million commission rates for them. Do you understand? Mr. Scott, are you hearing me very well? Did you hear what I said? If you want to purchase a land in Abeokuta, because you are going to purchase a land in Tai's homeland, it's going to cost you 10 million. Okay, praise the Lord. You want to see from the floor what you want to buy the land. Because you're going to buy land here, and you're going to buy the land where you came from. You're going to buy here in Nigeria also. And you're going to get it. I see Mr. Bashola. I should see Mr. Bashola. I should see you. Stand me down. Stand me down. Care what they say. I'm gonna be with you. I'm gonna be with you. I'm gonna be with you. And I don't care what they do. I'm gonna be with you. Please, this is the last one. Your 2 hands up. Your 2 hands up. In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. For example, let's assume, can you understand? Let's assume you are prostrating. Scott, Ebebefẹ́ Taiwo, ọmọ bàbá mi ṣó ń dé àbọ̀ Ebebefẹ́. Ebebefẹ́. Àbẹ̀fẹ́ ni àbí àbẹ̀fẹ́ bá. Ebebefẹ́. Ẹgbẹ́ mi kàn fọwọ́ fún mi. Mr. David, Ebebefẹ́ ọmọ Kẹ́hìndé Tèmítọ́pẹ́ Susan àbọ̀ Ebebefẹ́. Ebebefẹ́. Àbẹ̀fẹ́ ni àbí àbẹ̀fẹ́ bá. Àbẹ̀fẹ́. Mo ní jẹjẹ lájókòó tẹ́ fẹ́nu gbogbo lẹ́yìn. Mo ní jẹjẹ lájókòó. Gbogbo ẹbí Ọbaṣọlá. Jẹjẹ lájókòó tó fi gbogbo lẹ́yìn. Tó mẹ́pẹ̀ tó tọ́pálẹ̀ fẹ́ bí ìwà. Tó mẹ́pẹ̀ tó tọ́pálẹ̀ fẹ́ bí ìwà. Tó bá kí bàbá àsọ̀rọ̀ òṣèlú. Mr. Scott, let me tell you the meaning of that song I just finished speaking. Do you understand? We don't beat our children. We don't slap. We don't beat them. Do you understand? Can you hear me clearly? You don't hit her. You don't slap her. You don't beat. Domestic violence will not have a place in your home in Jesus' name. Amen. You say amen. Amen. A big amen. Amen. A big amen. Amen. Thank you very much. Let me sorry be kele. I'm making my finish. Tell me what you need again. Mama forget, sit back, me I be complete package. Oh, me I be fight for your love, but I no be beg for your love. I no be beg for your love. I no be beg for your love. Me I be fight for your love. This is the day that I love.
them the best of luck. I wish them happy married life. Even though they already had their children, I hope, and I pray that God will increase them in all ramification. That is it. Thank you. Begin to prophesy something into their life. Amen. 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 In the mighty name of Jesus, we pray. Yeah, well, you can see this is another dimension entirely. Or we don't need to read your basic. We don't want to waste much of your time. Secretary about me to bath yourself, cover about me some fine, work up by now. Taiwo Nigeria. Ọbaka ile wini lójú orogun ejimoro lójú ìyá rẹ̀ ọbẹ kini be kese ó sọ na kisa ó sọ do ni gba so e ma ba fowó síbẹ̀ mo ṣe sórí yóò mo ni ẹ má bá mi fi dollar síbẹ̀ bá ń ṣe na àti kìí tó ṣaṣọ ṣa praise the Lord. Let me praise the Lord. Hallelujah. Lift my hallelujah.
I'm just so happy for them. I know them since like I was little. I just love them so much. They're so good to me, and they're like the best couple I've ever been with. I love their kids. They're the best auntie and uncles I can ever have. So that's what we're doing. That's the issue. What's the issue? What's the But if I say I don't come, I don't try, but I never see your kind love. Ẹ bá mi sọ fún ọmọ nígbà yẹn tí wọ́n náà máa ṣe wọ́n ní níbẹ̀ lọ́dún ẹni tó máa ṣẹ̀ tí ò ní dájú ọ̀rọ̀ ò ní ṣe orí wọn ò ní gbẹ̀bẹ̀dẹ̀ ọ̀nà wọn ò ní kọ́ fún ọmọ láti lọ mọ́mì ò ní jọjọ́ ìwọ̀n tó jọjọ́ àṣẹ orí wọn ò ní gbẹ̀bẹ̀dẹ̀ ẹni ẹlẹ́nu ní gbàṣẹ wọn níbẹ̀ wọn ò ní bá wọn májà lọ́wọ́lọ́wọ́ wọn ò ní wà kí sàkẹ́yìn àṣẹ wọn ò ní tẹnu gbé bí ọ̀rọ̀ ní orúkọ náà Jésù Kristi ni a ti gbàdúrà àmì lórúkọ náà Jésù mọ́mí ọ̀rọ̀ bá mi gba fẹ́ẹ̀rẹ̀ bá mi gba fẹ́ẹ̀rẹ̀ ọmọ méjèèjì ẹ̀ẹ́dà fẹ́ẹ̀rẹ̀ lọ́jọ́ tí wọ́n lọ sílé ẹ̀kọ́ ẹ̀ ò ní lọ ṣe ojú ọ̀wọ̀ ní mọ́túárì ẹ̀rù tábí ọmọ kìí tún wọ̀ nípa ká ní wọlé wọ́n ní sáré wá ń pè yín pé àmà tí wọn láti jọ ìgbẹ́ wá ṣe ojú ọ̀wọ̀ àti wọ́n kúrò ní mọ́túárì ṣóun ní àbẹ̀wò kọ́ ẹ̀rù tábí ọmọ kìí tún wọ̀ nípa ká yín mọ́lé wọ́n ní gbé ká mi mọ́lé wọ́n ní gbé ká mi gba bí àtàrà tí àwọn olùjẹ́fẹ̀ ìmọ́lé ní orúkọ náà Jésù Kristi ni a ti gbàdúrà lórúkọ Jésù táwọn ẹlú àti káyìí òye ẹ̀bá àjọ wá ìsìn dáadáa àti mọ́mí wọ́n ní bàbá yìí ti ń darí bàbá yìí ti ń mọ̀mí bàbá yìí ti ń mọ̀mí bàbá praise the Lord òjì aláìṣòro ṣé wọn kó láwọn ẹ̀mà wá ní ilé òtí ọ̀rọ̀ sọ pé ní ẹ̀bùn pàtàkì kan tí a fẹ́ fi gbogbo ẹbí ìlànà sí yes ọ̀sọ̀gbọ́tì tí ó sì fún àgbàgbé ìjọba ìlú ìjọ ó yẹ bá mi ṣọwọ́ yẹ bá mi ṣọwọ́ méjèèjì the two ends ẹ̀ṣù ó yẹ bá mi dùn fún wọn ó yẹ bá mi káàkiri ẹ̀hàn ṣé àwọn tó jù lẹ́fẹ̀ẹ́ yìí orúkọ yìí ṣóńgbé ẹ sọ wọn pé ẹlọ́fi yàrá mi rẹ̀ kí lẹ sọ wọn ní tẹ́lẹ̀ mo ṣú ẹ bá mi sọ bẹ́ẹ̀ sì máa yẹ wọn wọn ní bí sọ pé wọn ò ṣe mọ́ ọkọ̀ òní kú mọ́ wọn lórí àwọn òní kú mọ́ kan lórí because from henceforth you wish the address as Mrs. ẹ bá mi pàtẹ́wọ́ fún mi. I'm not taking my sister to get your water color. Can I pay that to money to pay? Long gown. You wish to be addressed as Mrs. Obashira. The way my life will go. Praise the Lord. Praise the Lord. Get that money. If you see the mommy, a royal majesty. Major, please, one house. The sister wants to pray for them. Hello. Ẹ̀gbọ́n. Òjì ara ìṣòkò. Ọmọ akókó kẹ́sì jẹ. Inú lójú orogún ìjùmọ̀ lójú ìyá ẹ̀. Ọ̀rọ̀ ní àdàyọ̀ lọ́jọ́ alẹ́ o. Ìṣẹ̀lẹ̀ mi lórúkọ Jésù bá má ṣe kò ní jẹ́ tiyín o. Ọlọ́run ọba mi tó ti dúró tì yín kò ní padà lẹ́yìn yín o. Àwọn ọmọ yín wọ́n á dirú wọn á dìgbà. Ilé ọkọ yín ti ń gùn kò ní korò fún yín lórúkọ Jésù. Àní mọ̀ bàmíjẹ́ lórí yín. Ọjọ́ ayọ̀ ìyá wa lọ́jọ́ ìrìn àti bàbá wa. Àwọn náà inú wọn dùn níbi tán wà. Ọjọ́ ìní ẹ̀yìn náà lọ́jọ́ nǹkan ẹ̀yẹ ọmọ ẹ̀yin méjèèjì àmì fi ń ṣàwátì lágbára Ìdùmarè ẹ̀yin méjèèjì ẹ̀ẹ́jọ bára yín pẹ́pẹ́pẹ́ ẹ̀ẹ́jọ dàgbà ẹ̀ẹ́dògbò irú ilé ìlànà máa ṣe lórúkọ Jésù àwọn ọmọ yóò ní ní òkun ọkọ yóò ní ní òkun ọ̀rọ̀ yín á dayọ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wọ̀ pa. Kí la wí ẹ̀bá tí wí ló máa wí, ẹ̀bá tí wí ló máa wí, òwú ẹ̀rí rẹ̀ bàbá fàṣẹ sí òyí ẹ̀rí rẹ̀ bàbá fàṣẹ sí òtí ìlú nàí. Only if you see my mama Hosanna, tell her say.
ẹ máa ṣàdúrà fún wọn so shall it be. Ní orúkọ ńlá Jésù Kristi ni a ti gba àdúrà. Mo ní èpò ń gbà ẹ̀wá ń gbà ẹ̀rọ. Begin with fine like this. So I posted with me. Bóyá ní orúkọ ti dára, àti ní ti ọmọ, àti ní ti ẹ̀mí mímọ́. Ẹ bá mi kà tọwọ́ fún wa, ẹ jọ̀wọ́ ìṣíjú ìyàwó, owó ìṣíjú ìyàwó, òun dà. Owó ìṣíjú ìyàwó, òun dà. Ẹ jọ̀wọ́ àwọn ọ̀rẹ́ ìyàwó méjèèjì kan wá. Àwọn ọ̀rẹ́ ìyàwó méjèèjì mẹ́ta kò. I need two of the bride's friends, two of them. All right, we are here. You are here. Second Shabbat nípa fún olóòrùn ìyàwó méjèèjì ní kí ṣe wá lágbà. Owó ìṣíjú ìyàwó náà máa ń pè nílẹ̀ Yorùbá. It's for the broad plan. Méjì ní ìgbésí orí ìgbésí ọkàn. Ó yẹ ìgbàlẹ̀ láti lọ àwọn ọdún wa. Owó ìṣíjú wá lágbà owó ìyàwó. Owó ìṣíjú ìyàwó. Àwọn méjì. Ṣèbí tó bẹ̀rẹ̀ píkṣọ̀ àti ìyàpẹ́tẹ̀tẹ̀. Ó yẹ káyọ̀ lọ́wọ́ àti káyọ̀ ìbá mi tọ́jú sí ọjọ́ bí ọ̀sán rá. Ẹ ti lọ sọ́yìn ilé ọkọ yín báyìí. Ẹ ti lọ sọ́dọ̀ àwọn ọkọ yín. Always stay close to your sister. Stay near her. Bẹ́ẹ̀ni àti wọn kẹ̀wá wọn sí òsì wọn yẹn. Ẹ sọ pé bọ́ ṣe lọ́wọ́ nílò olókùn lọ́wọ́. Ẹ bá mi lọ́wọ́ sí wọn. Ẹ bá mi lọ sọ pé wọ́n ṣe lọ́wọ́ nílò olókùn lọ́wọ́. Wọn ò ní lọ lé àrùn lọ́wọ́. Wọn ò ní lọ lé ẹjọ́ lọ́wọ́. Àmín. Àmín orúkọ ńlá Jésù Kristi ní ọgbàdúrà. Àmín. Àmín. That is one of the jokers. Oji Alaishoku, because of time we cannot do much things here. She wants to about one, maybe you are in the house, you're carrying your baby and the baby is crying. Only when you have on the phone, the two of you. Yes, as a pastor for baby in Sokonlawa, what are you going to do? I want to hear what you want to sing for that baby. Say, oh sure, sure, never got. Oh yeah, let me go for you. About me party, one more time, Lulu. I'm not going to let me hear from you when you want to go. Praise the Lord. Ẹ bá mi tọ́ méjèèjì síwájú. Ẹ bá mi tọ́ méjèèjì síwájú. Gbogbo abẹ́ ọmọ tó bá fẹ́ fi ojú rí ojú nínú àwọn méjèèjì tó dẹ̀ fẹ́ fi ojú fi rọmọ lẹ́yìn wọn. Ẹ bá mi fowó àdúrà lé wọn lọ́wọ́. Ẹ bá mi gbé abọ́ síwájú wọn. Ẹ sọ pé wọ́n ní sọ̀rọ̀ bára kẹ́yìn ayé wọn. Ẹ bá mi kọ́ abọ́ méjèèjì síwájú wọn. Ẹ sọ pé wọ́n ní sọ̀rọ̀ bára kẹ́yìn ayé wọn. Wọ́n máa lọ yọ̀ fún léwúrẹ́ pé bímọ. Wọ́n máa lọ yọ̀ fún alágùntàn. Wọ́n máa yọ̀ fún ikọ̀ mọ́kẹ́yìndé bímọ. Wọ́n máa yọ̀ fún pé Táyé lórí bímọ. Wọ́n ò ní gbóríkú. Èyí tẹ́ ti ṣe ìwé òní dùbàjẹ́. Àwọn èyí tó bá ti wọlé lórúkọ Jésù wọn ò ní yàn kú. Orí wọn ò ní pẹ̀bọ̀dọ̀. Wọn ò ní ránì wá. Wọn ò ní ránì sọnù. Ó yẹ kó sọ pé pálíbó sórí bótó mo gbọ́ ọmọjọ́. Pálíbó sórí bótó mo gbọ́ ọmọjọ́. Ta ló lè bí kó má gbọ́jọ́? Ta ló lè bí kó má gbọ́jọ́? Pálíbó sórí bótó mo gbọ́ ọmọjọ́. Ẹyẹ mi jẹjẹ bá mi kọjú sáwọn ọkàn yín méjèèjì. Àǹtí ẹ̀rọ mi kúrò nínú bedroom wọn láìpẹ́. Praise the Lord. Sùúrù ni tí èèyàn bá ní sùúrù ó máa pẹ́ nílé ọkọ. Mo gbàdúrà fún wọn, Ọlọ́run á dì wọ́n mú, á dilé wọn mú. Lórúkọ Jésù bá ṣe é ṣe fún wọn lénìí, àwọn náà máa ṣe irú ẹ̀ fọ́mọ. Wọn ò ní ṣẹ́kù lórúkọ Jésù. Ilé aláyọ̀ lọ́lọ́run máa ṣe lé wọn fún wa. Ní gbogbo ìtọ́kọ́ ẹlẹ́mú ìfọ̀kọ̀ tó bá wà níbẹ̀. Tó bá jẹ́ mi iṣu ni màá gbé. Tó bá jẹ́ mi ní báàbù ni màá gbé. You rock my best friend and that's a nation. Joker, loading Mr. Ego. Boy so fly like Diablo. I'm on no time, Kamalo Monaco. Do any out, I see me, Lord. I just from Barbados. Take part from the people of Russia have to be on the value of hope. In the mighty name of Jesus, we are prayed. Amen. An empty street, an empty house, a hole inside my heart. I'm all alone. In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen. Amen. Amen.
The days we had, the songs we sang together. Oh yeah. And oh my love. Where the skies are blue, see you once again, my love. Overseas from coast to coast, find the place I love the most. Where the fields are green, see you once again, my love. I can't hear you. Say it louder. Say I am. Together forever. Together forever. Amen. Mr. Baby. Oya, ọmọ kẹ́lẹ̀ bá mi kọ ọkọ ẹ̀ lórí kìlọ̀. Bá mi pè ní gbogbo orúkọ tó má kò tó bá ti kò wá ń sẹ́ni kan tó má fi ń gbé ṣàlàyé. Oya bá mi pè é, let's go there. Orí gbórí lọ. Iṣẹ́ bá ṣọlá gan wọ́n náà gbórí lọ. Sẹ́yìn máa bá sẹ́ni gbé ṣọ́. Oya máa bá mi pè é méjèèjì mọ́. Hold his head, let him hold his your head too. Hold your head. Ẹ̀jọ̀rí ẹ̀ méjèèjì mọ́. Di orí ọkọ ẹ̀rú. Sẹ́yìn ní bá ń gorí ọkọ ẹ̀rú. That is it. Oya bá mi gbé orí ẹ̀mí. Oya máa wọ ọbẹ̀ láti bí ìsàlẹ̀. Máa wọ ọbẹ̀ kọ́sí wọ́n sórí ìgbà ìyá rẹ̀. Be rubbing it down to the chest. Oya bá mi wọ. Oya tó bá ti dé ní generator kó bá mi tẹ́wọ́ sílẹ̀. Tọwọ́ sẹ́ni power house. Oya sọ pé fún mi lówó rẹ̀ ọkọ mi. Fún mi lówó ọkọ mi. Mo fẹ́ lọ sọ́jà, mo fẹ́ lọ́jà. Mo fẹ́ lọ sọ́jà, mo fẹ́ lọ́jà. Oya ṣàkì. Ẹ̀kọ́. Where in is top? Where there their cups? Where there their cups? You are instructing me. Where there his cups? The love of everlasting peace. On the count of 1, 2, 3, 4. You have peace of God. I know that's it. Don't kiss your brother. Thank you. You know what? Àdúrà lèmi máa gbà fún wọn pé lágbára Ọlọ́run the union God will make it hold, then èṣù oníyà àwọn èèyàn bí èṣù bí èèyàn kò ní wá àárín wọn lágbára Ọlọ́run ìtọ̀mọ́ lágbàáyé wọ́n dẹ̀ máa tó fúnra wọn àti Táyé àti Kẹ́hìndé. They are lovely people. Mo nífẹ̀ẹ́ wọn dáadáa. So mo gbàládùá fún wọn pé ọba tó ṣílẹ̀kùn ọjọ́ ni ìgbéyàwó yẹn ọmọ aládùn máa láàrin lágbára Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ìṣúná kọ́ wọ́n sọ pé ìrìnàjò ìgbéyàwó yóò sì èso rere. Ọtí ẹlẹ́rìndòdò wà bẹ́ẹ̀. Epo òróró gbogbo ló wà bẹ́ẹ̀. Lórúkọ Jésù a ò ní mọ̀ṣẹ́. Yóò ní wọṣọ kẹ́yìn àkùsà. Yóò ní wàkísà kẹ́yìn aṣọ lágbára òwò Ọlọ́run. Ìwọ ni Darwin Scott lè ètí jẹ́ ti Taiwo lórúkọ náà lọ́wọ́ máa pè fún. Bàbá yẹ̀wò yes, this is for Taiwo lórí. Ìwọ ni kẹ́lẹ̀ tó máa jẹ́ owó bàbá ọgbà. Owó bàbá gbọ́. Ìwọ ni kẹ́lẹ̀ tó máa jẹ́ ìyàgbọ́. Ìyàwó ilé, ọmọ ilé. Owó orí ọkọ̀ Kẹ́hìndé lélẹ̀. Ọmọ ilé ti Kẹ́hìndé. Ìyá gbọ́, bàbá gbọ́, àti ìyàwó ilé. Praise the Lord. Aṣọ gbogbo tán, àyè kò sílẹ̀. Àyè kò ní ṣí sílẹ̀ fún wa. Ayé àrùn ní ṣí sílẹ̀ fún wa. Èyí tí aṣọ́lẹ́gbẹ̀ẹ́ ò ní bí ìbàjẹ́. Ohun gbogbo títí a fi parí rẹ̀ lónìí olúwa fún wọn tó ń jọba iṣẹ́ adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ pé ẹ mú wa bẹ̀rẹ̀ ní ayọ̀ ọ̀yàyà àti ìdùnnú. Ẹ ti mú wa wá sí ìdádúró nígbà tí a máa bẹ̀rẹ̀ pẹ̀lú èyí tó kù. Adúpẹ́ lọ́wọ́ yín o. Ìgbà tí a máa bẹ̀rẹ̀ pẹ̀lú èyí tó kù tó ń ṣe reception olúwa ọlọ́run wa tó ń jọba ẹ máa bá wa bẹ̀rẹ̀ ohun gbogbo. Ẹ máa bá wa bẹ̀rẹ̀ ohun gbogbo. A
fi ohun lé yín lọ́wọ́ olúwa ọlọ́run wa tí ń jọba ẹ wá máa jẹ́ ẹyẹ kó jẹ́ àṣeyọrí sí rere ní orúkọ Jésù olúwa láti gbàdúrà. Àmín ní orúkọ Jésù. Hallelujah mẹ́ta 1 to go. Hallelujah, hallelujah, hallelujah. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.